mi bó bá tiẹ̀ jẹ́ jápa lẹ́yìn gbé síkùn. Àbíbù Pọ́tébù òkìkí ọlá ọmọ ọlálọ́mí ẹnu èṣe ń sì lẹ́nu alábàáhùn ẹ báyìí ìjọ wo ló sì bọ́ nínú nǹkan ó tún ti fẹ́ nàgà múṣòro ẹlẹ́ǹkejì. ṣòro ṣe mí mọ́ o gbogbo àní ẹlẹ́ṣẹ̀ àtúndá ifá tí mò ń dá olúwa ṣẹ́gun àkú ajé. o ò wá rẹ́ni sọ̀rọ̀ sí mọ́ o ò rẹ́ni bú mọ́ ó jẹ́ Shaeed Òṣùpá. ẹgbẹ́ fẹ́ fi mí trend Shaeed Òṣùpá sẹ́mọ̀ ń gbọ́ bá ara wọn ní mí ni Ọbàtálá ló ń gbẹ́kùn mi bó bá tiẹ̀ jẹ́ jápa lẹ́yìn gbé síkùn. mo rò gbórin ló ń bẹ níbẹ̀ ni ń gbé kájọ máa ṣe copyright ká máa yọ lọ bàbá àtọmọ tẹ́bà ti dàmí mọ́mọ́ tọ́ ẹyọ tí ń sọ́tọ̀ káyọ̀ tí ń sọ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ bá tiẹ̀ lọ má yọ bátìrì mi lọ. ṣé gbọ́ did you hear me please Shaeed Òṣùpá Pasuma ò ṣe bẹ́ẹ̀ bá ṣe ń yọ lọ́dọ̀ yín la yọ lọ́dọ̀ Pasuma mo yọ bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ Pasuma káàkiri wọn ò ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé Balaji ṣe bẹ́ẹ̀ kọ́ ẹ ti fuck up 4+4 na fuck up ẹ ti fuck up jàre ẹ̀yin ta ní ká dá ìmọ̀ bàbà tọ́ sẹ́yìn ni dáàdì mi ni I don't know my surname yes na mi mọ dáàdì mi àwọn pé yín dáàdì nsìn. ṣé o mọ ìyá dúró olórin tí wọ́n bá Shaeed Òṣùpá fà á ṣé wọ́n borí ẹ̀. ṣàwáràkù kan mọ́lẹ̀ ó yà ṣá olóògbé lórí ògbé tó ní lórí yẹn làwọn èèyàn fi ń fẹ́ àkùkọ mọ́lẹ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta. ṣẹ́rí kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta ó ní mọ́tòmọ́tò àfẹ́mí èmi nìkan ṣá èmi nìkan náà ni ó lágàbàǹgẹ̀bẹ̀ is unpredictable àkùkọ mọ́lẹ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta. ìtàkùkọ mọ́lẹ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta ni mo fẹ́ ká fi kọ́gbọ́n ìtàkùkọ mọ́lẹ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta. àníṣẹ́ràkùkọ mọ́lẹ̀ ó yà ṣá olóògbé lórí ó máa ń bẹ́ gan ògbé tó ní lórí yẹn làwọn èèyàn fi ń fẹ́ àkùkọ mọ́lẹ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta. irú ẹ yìí ó tún wá ń sọ lẹ́nu pé Shaeed Òṣùpá gbé jàpá mi ṣé lójú ẹni. Ọbàtálá ló ń gbẹ́kùn mi bó bá tiẹ̀ jẹ́ jápa lẹ́yìn gbé síkùn. bí Shaeed Òṣùpá ò bá tiẹ̀ fẹ́ fìyà jẹ a sọ pé o tẹ̀ bá lórúkọ jẹ́ pé ó gbé jàpá síkù yẹn ṣé o mọ̀ pé ẹ̀wọ̀n lọ́rọ̀ ẹ ìgbà yẹn ló máa wá sunkún kiri bí egbére ẹ má pa Bíbù ẹ má pa Bíbù. ẹlẹ́ṣẹ̀ àtúndá ifá tí mò ń dá olúwa ṣẹ́gun. ó dáa ṣé orí ọ̀rọ̀ ẹni àpè ní fọlọ́nṣọ́ lọ́rọ̀ ẹ tó lọ ń dẹ̀sà ejò òun lọ́rọ̀ ẹ torí pé o ti yójú o wá ń yọ̀ láyọ̀ jù ọlọ́run ò ní jẹ́ o jábọ́ o Àbíbù bó tiẹ̀ jẹ́ pé o sọ wípé Ọbàtálá ń gbénú ikú ẹ. Ọbàtálá ló ń gbẹ́kùn mi bó bá tiẹ̀ jẹ́ jápa lẹ́yìn gbé síkùn. ẹgbẹ́ yín fáǹsì mi ṣé Ọbàtálá ṣì exist ni níbi táyé lajú dé yìí bàbá tó ti kú dànù tipẹ́tipẹ́ ìníwọ́ ni ó wà nínú ikú ẹ. okay continue sórí ìgbà tí ọwọ́ blow Shaeed Òṣùpá méjì bá bá ẹ ní ikú Ọbàtálá yẹn ẹnu ló máa fi pọ̀ jáde orí ẹ tí ò pé yẹn hour straight gbogbo ẹ̀yin fáǹsì ẹ̀ bàbá rẹ̀ ìyá rẹ̀ ẹ̀yin ẹbí ẹ̀ pa Bíbù báyìí ó ti ń kọjá ayé ẹ o Shaeed Òṣùpá kọjá ẹni téèyàn lọ ń takú o rántí orin kan pẹ̀lú náà ó sì kéré gbà náà nígbà tí olórin kan ní Shaeed ṣàìdán bí orí ẹrù gbogbo ẹgbẹ́ rẹ̀ rà Amẹ́ríkà gbogbo ẹgbẹ́ rẹ̀ là London ìwọ sá máa jà kiri tó bá mọ tí aláyé kojú ẹnìyẹn rí lọ́dún yẹn aláyé bẹ́ẹ̀ kódà gbogbo agbo tí ẹnìyẹn ń lọ láláyé lọ́ọ́ fi blow ka mọ́ gbèlè tàṣẹ ìwọ tó jẹ́ kọ̀ọ̀kan ó lè jẹ́ kọ́tọ́ so Àbíbù advice lèmi á fún ẹ bóyá kó o padà kó máa lọ kírun máa lọ jọ́sìn fọ́lọ́run wá rí i pé gbogbo wọn yẹn á kúrò lára ẹ̀mí èṣù ló ń wọ̀nú ẹ tó kàn fi ń fò káàkiri ìjẹ́ tó bá lọ bẹ́ sẹ́ni tó máa lù ẹ́ pa ó dá o bàbá wa Shaeed Òṣùpá
bó tiẹ̀ jẹ́ pé ó ti padà bẹ̀yìn ẹ má bínú ẹ ti. ó sọnù lápá abẹ onínú fùfù ni mí ẹ ṣáà mọ̀ I don't talk my mind ó ti lọ náà nìyẹn ṣẹ̀kọ́ tó ṣẹ́rí ẹ̀ kọ́ má lọ gbẹ̀yìn kúlé kọ́ má lọ fi gé orí ẹ̀ kọ́ má lọ ṣẹ́ orí ẹ̀ ẹ ṣáà mọ̀ ẹ̀yin fáǹsì mi tó bá rí bẹ́ẹ̀ dáríjì mi King Shaeed Osupa ọba orin ẹ má bínú dádì mi ọ̀rọ̀ owó ló fẹ́ dájà lẹ̀ kí ló ń bojú ọmọ ìyá jẹ́ kí ló ń jẹ́ kí bàbá àtọmọ jà ọ̀rọ̀ owó ni. ṣé rí bẹ́ẹ̀ bá náà ń gbọ́rọ̀ ilé ìbẹ́ ní gbàgbọ́ ọtí ẹ̀ ń dara yín láàmú ni nítorí pé mo rí orin tẹ́ ẹ kọ yẹn orin yẹn ẹ̀rù Ọlọ́run ti bà mí wípé paramọ́lẹ̀ kọ́ rọ̀wọ̀ sí. ètò kan wà tó tutù lójú tó bá rí i bó ṣe wá tutù yẹn tó ikú ni kì í fẹ́ràn pé kí ìwọ sí ta ló ń paramọ́lẹ̀ ṣàlejò yìí jẹ́ máa gbọ́ mi. ejò kan wà tó tutù lójú tó bá rí i bó ṣe wá tutù yẹn tó ikú ni kì í fẹ́ràn pé kí ìwọ sí ta ló ń paramọ́lẹ̀ ṣàlejò yìí jẹ́ tẹ́ bá rí i. lọ́jọ́jọ́ kan ó lọ sóko àti wá ohun tí ó jẹ ó fara kọ́ iyùn tó ń fẹ́ fi géègì ó lérò pé àǹtà ló fi kọ́ òun ó wá lẹ́ran àǹtà ìlà fojú di ó lọ́mọ kópa àǹtà yìí lọ́wọ́ kan bó ṣe lọ́mọ ṣàníyàn táwọn wí ṣe ń gé. ejò kan wà tó tutù lójú tẹ́ bá rí i bó ṣe wá tutù yẹn tó ikú ni kì í fẹ́ràn pé kí ìwọ sí ta ló ń paramọ́lẹ̀ ṣàlejò yìí jẹ́ tẹ́ bá rí i. sọ́rí o lọ́jọ́jọ́ kan ó lọ sóko àti wá ohun tí ó jẹ ó fara kọ́ ayùn tó ń fẹ́ fi géègì ó lérò pé àǹtà ló fi kọ́ òun ó sọ pé ran àǹtà ìlà fojú di kó lọ́mọ kó pa àǹtà yìí lọ́wọ́ kan bó ṣe lọ́mọ ṣàníyàn táwọn wí ṣe ń gbé. ejò kan wà tó tutù lójú tẹ́ bá rí i bó ṣe wá tutù yẹn só ikú ni pé fẹ́ràn pé kí ìwọ sí ta ló ń paramọ́lẹ̀ ṣàlejò yìí jẹ́ tẹ́ bá rí i. ìtàn yìí sọ wípé ìwọ sí ta fẹ́ kọ́ ọ tó lè gbé níyàn ṣubú ara mi ó bẹ̀ tàkàgbà ìwọ sí yẹn mọ́ra. ejò kan wà tó tutù lójú tẹ́ bá rí i bó ṣe wá tutù yẹn tó ikú ni kì í fẹ́ràn pé kí ìwọ sí ta ló ń paramọ́lẹ̀ ṣàlejò yìí jẹ́ tẹ́ bá rí i. ayọ́lọ́mọdé yìí máa jà wọ́n ló fẹ́ nàgbà lórúkà wọ́n lẹ́ni tí wọ́n fẹ́ náà ní iṣẹ́ ṣòro gbogbo ni ta ló ṣògùn láyà fọ́mọ tí yóò gbọ́n ẹgbà nǹkan wẹ́ kásáré fi ṣe nǹkan fún tó bá jẹ́ padà ló mú dání ẹgbà dánwẹ́ ẹ fi ṣe nǹkan burúkú fún tó bá jẹ́ oògùn ló gbójúlé ẹgbògùn ọwẹ́ ẹ fi ṣe ṣùtá fún ayọ́lọ́mọdé yìí máa jà wọ́n ló fẹ́ nàgbà lórúkà wọ́n lẹ́ni tí wọ́n fẹ́ náà ní iṣẹ́ ṣòro gbogbo ni ta ló ṣògùn láyà fọ́mọ tí yóò gbọ́n ẹgbà nǹkan wẹ́ kásáré fi ṣe nǹkan fún tọmọ ikú bá ń bá ikú jà tọmọ yẹn ń bá yẹn jẹ o táwọn ayé ló ti tó tí ó gbà pé ó ti tó wọn ní ẹ kó wọn sínú nẹ́ẹ̀tì ẹ kó wọn sínú kéèjì kó di cage fighting káwọn ayé mọ champion ta ló ṣògùn láyà fọmọ tí yóò gbọ́n ẹgbà nǹkan wẹ́ kásáré fi ṣe nǹkan fún. ìwọ lẹ́kùn ò kẹ́bí ẹ̀kú o ayé ti ń sọ yẹn ti pẹ́ ẹyọ kẹ́bí ẹyẹ ayé ti ń sọ yẹn ti pẹ́ ṣe bẹ́ẹ̀ yọ kẹ́bí ẹ̀yàn kí la fẹ́ fi wàhálà ṣe ta ló ṣògùn láyà fọmọ tí yóò gbọ́n ẹgbà nǹkan wẹ́ kásáré fi ṣe nǹkan fún. bàbá wa Shaeed Osupa ẹ jọ̀ọ́ ẹ ṣáà fi ẹ fàbí ìbúlẹ̀ kó máa bá tiẹ̀ lọ Ọlọ́run ní jó bàjẹ́ fún wa bàbá wa Shaeed Osupa ẹ má bínú ẹ fi pọ́tébù lẹ̀ ó tún fẹ́ fẹ̀yìn náà trend ni ẹ rí níṣẹ́ ó máa tún tó lọ wọ studio so ó fi yẹn náà make owó ni so àmọ́ pọ́tébù gbogbo èèyàn kan ló ṣe make owó kó má lọ jẹ́ owó mi tó máa lọ gbà hospital ló ti máa lo torí tí Shaeed Osupa bá fi blow fọ́ ẹ lẹ́nu tí ẹ bá ọ nìyẹn o so Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ ní kankan wa salamu alaikum.